tó níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tewé adé mu tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé. Ọlọ́run bá mi ògo ní forúkọ rẹ o. Ọlọ́run àkèké tán àyìn èèyàn tán ẹlẹ́bùrú ìkẹ́ ló jẹ́ ń pé mo dúpẹ́ o bàbá tó pè mí o lè níyàn. Mo dúpẹ́ o bàbá tó pè mí o lè níyàn. Ogun táyé gbé ó ti yílé wọn lórí. Èrò tọ́ta mi gbà Olúwa tilẹ̀kùn mọ́ wọn. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn. Ọlọ́run lókè o ṣé, Ọlọ́run lókè mo dúpẹ́ o màmá ṣé wọn bá o. Ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé, mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí ń wò mí, bẹ́ẹ̀ tí ń gbọ́ mi ketekete tẹ́ẹ̀dẹ̀ tún máa ń bá mi share ètò yìí. Mo dúpẹ́ pé ẹ ṣeun gan ni. Èmi náà kọ́ bá mi náà lójú rí bẹ́ẹ̀. Àyànfẹ́ ọ̀kín lọ́tún, àyànfẹ́ ọ̀kín lósì, ọlá olúwa náà ń pariwo káàkiri àgbáńlá ayé. Ọlá olúwa náà fẹ́ gbéṣẹ́ fún, ọlá olúwa náà fẹ́ fún lélẹ̀. Àwa náà kọ́ agbára Ọlọ́run bá mi náà lójú rí bẹ́ẹ̀. Ìtàn Prophet Miracle ni ẹ jẹ́ ń fún yín lọ́jọ́ tòní. Kẹ́ lè mọ bó ṣe ṣe kíni o, bó ṣe wà sí. Mo ní ǹlẹ́ dáàdi bàbá ní ọlá olúwa abaṣọ funfun gbàgẹ̀rẹ̀ ọmọ olóòjọ́ mi máa wà yìí. Mo ní fine sir. Gbogbo ilé rẹ̀ ńkọ́? Mo ní gbogbo wa wà lálàáfíà. Àwọn olólùfẹ́ rẹ̀ náà ńkọ́ tí a máa ń gbọ́ lórí àgbàgbé? Mo ní àwọn náà wà ní àlìyọ àti àlàáfíà. Wọ́n ní mọ́ kí n ọlá olúwo ọmọdé akínyàn mọ́ gbọ́ràn ìgbọràn mọ́ sàn ju ẹbọ rúrú lọ. Mo ní bàbá kí nìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ayé rẹ̀ ọ̀dà o. Jẹ́jẹ́ mi mo wà nínú ilé lọ́lọ́run bá ní gbé aago lónìí tún kéde lọ o. Mo bá kéde lọ àárín ọjà kan. Mo ní Ọlọ́run ní ẹ mọ́ pàtẹ láàárọ̀ ọjọ́ kejì o. Ọlọ́run ní ẹ mọ́ wá sí ọjà pé ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ o. Mo ti ṣàlàyé fún gbogbo wọn o. Àbí bí wọ́n ṣe dá mi lóhùn gbogbo wọn ká gidi betí báyìí níbi ìfàànù yíbò. Torí owó tí wọ́n pa gbogbo wọn bá wá sáàrin ọjà ìjọ́ kejì ní kálukú ń tà lẹ́yìn làwọn èèyàn náà rà ní à ń polówó ọjà. Ọlọ́run ní lọ rè wẹ̀ sí wọn. Mo bá lọ gẹ́júgẹ́jú báyìí. Àṣọ Ọlọ́run fẹ́ fi títóbi rẹ̀ hàn ni. Bí mo ṣe dáàrin ọjà ọ̀hún bẹ́ẹ̀ làwọn bọ́ìsì yahoo kan ní à ń dáìfù mọ́tò bọ̀ látọ̀nà òkè báyìí. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá kan náà ń dáìfù mọ́tò bọ̀ láti ọ̀nà ìsàlẹ̀. Náà ṣe wá mo ní ẹ̀rọ Ọlọ́run mọ̀ bà mí o. Kí ni tó fẹ́ ṣẹlẹ̀ ń bí lónìí? Àfi gbùngbùn náà ọlọ́pàá já sínú gálọ̀pù omi kan tí ń bẹ ní àárín ojú títí ọ̀hún. Wọ́n kàn ta ẹrẹ̀fọ̀ sáwọn ọmọ bọ́ìsì tí ń dáìfù mọ́tò bọ̀ lára ni. Náà tí ń bá páàkì ọkọ̀ náà àtàwọn ọlọ́pàá náà bá páàkì náà bá kọjú ìjà síra wọn. Náà bẹ̀rẹ̀ sí ní gbéra wọn ṣépè. Ọlọ́pàá ń ṣépè fún yahoo náà ń ṣépè fọlọ́pàá. Mo ní Ọlọ́run wá ṣàánú mi o. Ká tó wí ká tó fọ̀n ọlọ́pàá ti kíìkì ìbọn báyìí. Wọ́n kàn yín mọ́ gbogbo àwọn ọmọ gágágágágágá láàrin ọjà bá dàrú. Ní ọlọ́pàá bá ní kí ni àwọn dáná sun gbogbo ṣọ́ọ̀bù àwọn èèyàn o pé ká má bàa lọ rèé sọ fáwọn ìjọba pé àwọn làwọn ṣe kíni wọn làwọn pa àwọn ọmọ tó wà nílẹ̀ yìí o. Ẹ wá mọ̀ gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi. Ní ọlọ́pàá Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti rí bẹtiró. Wọ́n kàn gbé bẹtiró jáde láti inú ọkọ̀ wọn ni. Wọ́n bá dà sí gbogbo ṣọ́ọ̀bù lọ yìí. Wọ́n kàn kànáà sí ṣọ́ọ̀bù gbogbo ṣọ́ọ̀bù bá sọ náà dorin ní jóná inú ṣọ́ọ̀bù kan tèmi wá sáwọ̀ bí Ọlọ́run ti yà mí lẹ́nu ẹyin Ọlọ́run lógo ògo nínú gbogbo àwọn tó jóná ń bẹ̀ èmi nìkan ní jóná bọ́lọ̀ ṣe á yà mí lẹ́nu nù. Mo bá tún dàbọn bulẹ̀ hàn sáfọ́ gbogbo gíláàsì lọ rẹ́kẹ́rẹ́kẹ́ ní ọlọ́pàá tá a wí ìyẹn bá sá lọ o. Ẹ wàá mọ tó ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Mo kàn fọwọ́ gbá àwọn èèyàn báyìí gbogbo wọn bá sì ń dìde ńkọ̀ọ̀kan ní gbogbo ṣọ́ọ̀bù tó jóná bá padà di ọ̀tún náà bá ní Prophet Miracle sí ìyanu Prophet Miracle sí ìyanu mo lé mi kọ́ Ọlọ́run ni. Ṣé bá a ti ní ẹ gbọ́ràn pé ẹ mọ̀ wulẹ̀ pàtẹ ọjà lénìí? Wọ́n bá láwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àárọ̀ ọjọ́ kejì mo bá rán ọlọ́pàá lẹ́nu géètì mi. Wọ́n ní you are under arrest. Mo ní kí ni tí mo ṣe o? Wọ́n láwọn tí àwọn pa èmi ti jí dìde. Mo ní èmi kọ́ Ọlọ́run ni. Ẹnì kí ló ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi? Ẹ mọ̀ gbọ́ yòókù lọ́jọ́ iwájú. Ní tí mo fojú àwọn ọlọ́pàá ń rí ọ̀dà.